ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi, kò jẹ́ gbàgbé mi o, kò jẹ́ gbàgbé mi, ọ̀rẹ́ òtítọ́ kò jẹ́ gbàgbé mi, hallelujah, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Níbi 12 years sẹ́yìn ni mo kọ́kọ́ pàdé àbí ni mo kọ́kọ́ rí Ere-Asalatu in real life right. Èmi àtàwọn Walid àti àwọn aṣáájú wa, so ó ṣe mí lè mọ̀ lọ́dún náà irú ìṣesí tí mo bá lára ẹni tá à ń sọ yìí. Tó máa sọ pé he is very very humble, very welcoming, ẹ máa káwọn èèyàn máa bo he so kò sí wa gànràngànrà lára ẹni yìí bó ṣe lè wù kó mọ. Ẹni náà ń exude ìwà ẹni tẹ́ mọ̀ rò pé ẹni yìí lọ́mọlúwàbí ó sì ní bíbí. Ẹ̀ǹjẹ̀ máa wà ó dàbí pé bóyá Òṣogbo àbọ̀yọ́ ìkànnù ìlú méjèèjì wọn ni. So téèyàn bá wá rírú nǹkan báyìí pẹ̀lú irú ojú téèyàn fi ń wo ẹni bẹ́ẹ̀, ẹ mọ̀ pé yóò ṣèyàn lè mọ̀. Àwọn aláṣà máa ń dásà pé how did we get here? Àwọn téèyàn ó rí téèyàn ó báyìí pé kí ló ṣẹlẹ̀? Ere-Asalatu. Alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ sọ ń bẹ̀ ó ní wípé èèyàn méjì ní ṣaburú fún ìjẹ́ mùsùlùmí wa. Ẹni àkọ́kọ́ ni aláṣejù, extremist. Ẹni ẹ̀kejì òun ni negligent, aláṣe ètò. Negligence lélẹ́yìí, water down ẹ̀sìn òun lélẹ́yìí, kò sí nǹkan kan ní ìta fẹ́ pè. Mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pẹ̀lú pé kí ni ń ṣẹlẹ̀ because something must be going on. Èyí tí ń fi tẹ̀lé inú ọ̀rọ̀ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórin abẹ́ni tí ń ṣiṣẹ́ mi tó fún yín ní influence, ẹ̀rí tẹ́ ẹ ní followers káàkiri, àwọn tẹ́ ẹ mọ̀, àwọn tẹ́ yín ní ó mọ̀, millions of people tí wọ́n ń gbọ́ òun yín. A máa ń bẹ̀rù influence yín òun kẹ́ ẹ má fi influence ẹlòmíì. Gbogbo ní tẹ́ ẹ bá ṣe ó jẹ́ ní tó dáa ó jẹ́ ní tí ò dáa, àwọn kan máa ń mú látara yín. Kódà funnily enough àwọn ẹlòmíì wà àwọn ìgbọ́rọ̀ àfà kan but ẹ̀yin tẹ́ ẹ entertain wọ́n ń gbọ́rọ̀ lẹ́nu títí yín. So irú influence tẹ́ wá ní lára wọn òun ẹ lè fi kó báyìí nígbàgbọ́ wọn. Ẹ jẹ́ n fún yín ní hadith kan ni. Ànábì sallallahu alaihi wasallam sọ pé man da'a ila huda kana lahu min al-ajri mithlu ujuri man tabi'ahu la yanqusu dhalika min ujurihim shay'a. Ànábì lẹ́ni tó bá lo platform rẹ̀ tó fi pa àwọn èèyàn síbi ìmọ̀nà, Ọlọ́run ó san lẹ́san, yóò san àwọn tó tẹ̀lé lẹ́san, yóò wá gba ẹ̀san irú tí wọ́n ṣe lòun náà gbà. Wa man da'a ila dalalah kana alayhi min al-ithmi mithlu athami man tabi'ahu la yanqusu dhalika min athamihim shay'a. Ẹni tó bá pé àwọn èèyàn lọ síbi ìṣìnà, irú ìṣìnà gbogbo táwọn èèyàn bá ti ń ṣe lòun náà máa gba ẹ̀san rú ẹ̀. Mo fẹ́ yín establish concept to influence. If you are the more influential you are, then the more you should be careful. Èyí tí mo fẹ́ fi tẹ̀lé nínú ọ̀rọ̀ ó ní pé ń bẹ kánrin nínú àwọn àlùfáà wa tí wọ́n sọ pé musical instruments ṣẹ́ àlọ́lọ́run ò fẹ́. Ráyù tó wà established ni o, àwọn àfáà tá a sì ń tẹ̀lé. Ọ̀rọ̀ eléyìí sì sọ̀rọ̀ pé ìjọ kan lèyàn kan belong sí àbí title kan ní gbé káàkiri. Ẹ̀yin jàmáà wa, àwa tá a jẹ́ Málíkì madhabu wa téèyàn bá lọ wò musical instruments nínú Islam wọ́n ní kò tọ́. So a máa ráwọn àlùfáà kọ̀ọ̀kan here and there, àríru àwọn tó ti lọ Al-Imam Al-Ghazali radiyallahu anhu táwọn tó fọ́dà ṣàlàyé rẹ̀ síwájú sí ẹ̀rí ń bẹ oríṣiríṣi àwọn àlùfáà bẹ́ẹ̀ ni wọ́n wà táwọn fi ojú mi wò pé níwọ̀n ìgbà tí nǹkan kí nǹkan ò bá ti kún, ọ̀rọ̀kọ̀rọ̀, ìṣesíkíṣesí, ìwàkiwà tí ò bá ti kún, a jẹ́ pé kò sáburú ń bẹ. Ẹ̀yin jàmáà wa, so mo ti sọ̀rọ̀ òun náà bí ọdún 4 sẹ́yìn àbọ̀dún mélòó kan sẹ́yìn. So wọ́n ń bẹ tí wọ́n pọ̀ bẹ́ẹ̀ táwọn rí pé no hurma ni ọ̀rọ̀ yìí a sì gbọ́dọ̀ ṣe é. Ẹ̀yin jàmáà wa, bóyá gbogbo orú ara rú tí wọ́n rí nì pé táwọn èèyàn bá ti ń ṣe iṣẹ́ ayé ni gbogbo èèyàn ní ń gbọ́. Èyí tó tẹ̀lé ni pé téèyàn bá ń ṣerú nǹkan báyìí Al-Qur'ani ni wa zayyana lahumu shaytanu a'malahum fasaddahum 'ani as-sabil wa kanu mustabsirin. Ẹ̀yin jàmáà wa, téèyàn bá ń ṣerú nǹkan báyìí àṣetánì lè gbé wá sínú ọkàn yẹn pé ta ni olọ́nà tí ń gbà ṣe lọ́hùn, ẹ̀rí àtijẹ́ àti mú ní ẹ̀wọ̀ àdúró owó tí wọ́n fún mi lórí irú gígì, ẹ̀rí àtijẹ́ àti mú ní kò sẹ́ni tí olọ́nà tí ń gbà ṣe lọ́hùn. Àmọ́ irú ọ̀rọ̀ báyìí ó fi ọwọ́ kan foundation tó ṣe wá ní mùsùlùmí. Kágbà pé Ọlọ́run ọ̀kan ni, kò bímọ, ẹnìkankan ò bí, kò fẹ́yàwó, kò ní ẹnìkankan tó farati. Ẹ̀rí àwọn oní gospel music kódà àwọn ìṣerú nǹkan báyìí. Ẹ̀rí oní gospel kan ò ní lọ́jọ́ kó mùsùlùmí kó wá mọ́ sọ pé Ọlọ́run o kò lọ́mọ, ẹ̀rí Ọlọ́run ò lọ́mọ, wọn ò ní sọ bẹ́ẹ̀ torí kọ́mọ̀ kó go against the cardinal point ìnígbàgbọ́ wọn. Ó jókòó sínú ọkàn, wọ́n lè mọ sọ nǹkan mí o,
wọ́n lè máa forin yìn mùsùlùmí wọ́n lè máa forin kí yín wọ́n lè máa kódà wọ́n lè bá yín ànábì sallallahu alayhi wa sallam àmọ́ wọn ò ní sọ wípé irú tó wà important bíi pé ọlọ́run kò bímọ àti wọn ó pa lówe ni àti wọn ó sọ lọ́rọ̀ ni wọn ò ní sọrú nǹkan bẹ́ẹ̀. So àwọn tó bá ní direct access sí Ere-Asalatu ẹ rán wọn létí wọ́n ní atadhkuru idh du'auka jam'u izzin ẹ rán wọn létí ìgbà tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tọ́lọ̀ ń fi Ere-Asalatu gan the title Asalatu ẹni tọ́lọ̀ ń pín oore mọ́ ẹni tọ́lọ̀ ń kọ èrè mọ́ ẹni tọ́lọ̀ ń kọ oríire mọ́ látara pé ń sa Salatu fún Nabi Muhammad sallallahu alaihi wasallam ẹ bọ́ sí tọ́ba kọ́ ọ̀rọ̀ àwọn Ka'b ibn Zuhair ẹ bọ́ sí láì ọ̀rọ̀ àwọn Ka'b ibn Zuhair àwọn tí wọ́n fi orin yin Nabi Muhammad sallallahu alaihi wasallam ẹ má gbàgbé ibi tẹ́ ti bẹ̀rẹ̀ o a sì tọrọ kó dúró báyìí àtẹ̀yìn àtàwa Ọlọ́run kó ṣàlékún ìmọ̀nà fún wa.